ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán yìí náà. ibi tó Olúbàdàn lọ lèmi lọ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó bá jẹ́ ọmọ alẹ́ Ìbàdàn ló ní lọ síbi tó Olúbàdàn. kọ́ńkálùkù dárúkọ agboolé bàbá rẹ̀ jẹ́ ni o èwo ni àfi tó bá jẹ́ ọmọ àlè Ìbàdàn ṣe bẹ́yìn gbowó iṣẹ́ tiyín ni. I have said it times without number that there is no smoke without fire. Tí o bá nídìí obìnrin kì í jẹ́ ikú mọ́. pé wádìí ohun gbogbo dájú kó o di eléyìí tó ń jẹ́ òtítọ́ bẹ̀ kó o dì í mú. wọ́n dẹ́ sí mi nígbà tó ń bá máńdé ètò ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà lọ́jọ́ fún mi mọ́tò mi lẹ́yìn mọ́tò wọn ni wá padà wá ṣiṣẹ́ àtiṣe eléyìí àtiṣe tẹ́lẹ̀ yẹn kò fẹ́ sọ ọkọ̀ bọ̀ ṣẹ́ni pọ̀ mọ́ ìyàn burú thank you. ó jẹ́ ohun tí ó tútù dáǹgánlẹ̀ lásìkò yìí ẹ jẹ́ n kọ́kọ́ yọ̀nàná àwọn kankan fún yín wípé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́ló ìgbẹ́ kékeré létí àwo ni tójú bá kúrò ń bẹ ọkàn ò lè kúrò ń bẹ ẹ kí n fi lè kún kí tó tẹ̀síwájú kò sáṣebé àṣepamọ́ ló wà. nígbà tí King Dr. Saheed Òṣùpá lọ síbi ètò ìpolongo ti aṣòfin Sharafadeen gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ orin yẹn ni ó ti dá nǹkan lẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé King Dr. Saheed Òṣùpá lówelówe ni wọ́n máa ń lùlù tí wọ́n fi ṣe pé lówelówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń jó sí ọ̀rọ̀ yẹn ó dùn mọ́ àwọn èèyàn kan nínú kò sí bó ṣe lè pé lókè erùpẹ̀ ò lè tẹ́ àwọn èèyàn kan lọ́rùn ìyẹn ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lótìtọ́ àti lódodo àwọn ló lè wà ní ipò lásìkò yìí ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ni wọ́n lè tẹ́ lọ́rùn nítorí pé wọ́n lè ṣe é kó má tẹ́ àwọn èèyàn kan lọ́rùn wọ́n lè ṣe kó tẹ́ àwọn èèyàn kan lọ́rùn. ohun tó tún wá ṣẹlẹ̀ ni wípé ẹ mọ̀ wípé à ń gbọ́ awuyewuye kan ní pé wọ́n ń gbèrò láti yọ Olúbàdàn àbí wọ́n ń gbèrò láti yọ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé táwọn náà dẹ̀ jáde láti wá sọ nǹkan lórí ìṣẹ̀lẹ̀ náà. níbi tọ́rọ̀ dé dúró yìí King Dr. Saheed Òṣùpá ni mo fẹ́ sọ̀rọ̀ lé lásìkò yìí. fọ́nrán kejì tẹ́rì yẹn wọ́n fi yànnàná àwọn kankan nígbà tí ètò ìdìbò ń bọ̀ lọ́nà nígbà náà tí wọ́n ẹgbọ́n nínú kì í ṣe pé mi àgbélẹ̀rọ ẹgbọ́n nínú orin yẹn ó ní ohun tó yẹ káwọn ṣe ní sílè mẹ́ta àwọn ṣe ní sílè kan àwọn tún tẹ̀síwájú wọ́n bà mọ́tò jẹ́ wọ́n wọlé tán ó di igbá kan ọ̀rọ̀ fẹ́ fàjà ni wọ́n fi gbé mọ́tò kan fáwọn. ẹ wo ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní bódọ̀lá iṣẹ́ àjẹ́ ká máa ṣe dáadáa. King Dr. Saheed Òṣùpá jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa express ara ẹ̀ ó lè má express ara ẹ̀ ní immediately wọ́n lè má sọ̀rọ̀ ní immediately but wọ́n tó tọ̀rọ̀ bá kàn rọ̀ wọ́n á ṣe kí ni wọ́n á gbé jáde lótìtọ́ àti lódodo wọ́n fún King Dr. Saheed Òṣùpá ní owó ni lọ́ọ́ ṣe lọ́ọ́ play níbẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n rí opportunity yẹn láti express wọ́n rí opportunity yẹn láti sọ pé ẹ jẹ́ kí n sọ ohun tí kò yí àwọn èèyàn wọ́n ṣe orin yẹn ní orin àròkọ ṣùgbọ́n ẹni tí wọ́n bá wí ẹ mọ̀ pé wọ́n máa ń sọ nǹkan kan wípé sọ̀rọ̀sọ̀rọ̀ kó mọ ọ̀rọ̀ nítorí àwọn èèyàn kan tẹ́tí gbọ́ láti túmọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n túmọ̀ ọ̀rọ̀ yẹn mo dẹ̀ rí àwọn èèyàn tí wọ́n ti fi wé ẹni tí ń ṣe gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé àwọn ni wọ́n bá wí King Dr. Saheed Òṣùpá náà dẹ̀ jáde wọ́n dẹ̀ ṣe àlàyé ohun tí ó fà á nǹkan tí èyí fi ṣẹlẹ̀. náà ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn oríṣiríṣi ni ọ̀rọ̀ yìí ti wá ń bí ó ti ń fìsàpá kan ó ti fi hàn wípé àwọn èèyàn kan wọn ò gba ti gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n fẹ́ jẹ́ kó kúrò níbẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan sọ ọ́ dìímọ̀ fún King Dr. Saheed Òṣùpá ìgbà orin tó kọ yìí ṣé bí ọ̀rọ̀ ṣe rí rèé ẹ dẹ̀ má gbàgbé pé aṣòfin Sharafadeen wọ́n ti jáde ńgbà kan wọ́n kọ́kọ́ fẹ́ fi wọ́n jẹ ọba ní ìlú Ìbàdàn tó jẹ́ pé wọn ò lọ síbẹ̀ tí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé dẹ̀ tẹ̀sọ́wọ́ wájú láti sọ pé dandan ní dandan wọ́n wà bẹ́ẹ̀ wọn ò síbẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ oyè náà aṣòfin Sharafadeen jáde ó tẹ̀ pa kìkìlọ̀ pé àwọn èèyàn tó sọ̀rọ̀ láti onímọ̀ ẹ̀rọ gómìnà Ṣèyí Mákindé ni wọ́n fẹ́ tì sí àwọn kankan tí ò yẹ kí wọ́n tì sí ìpè kí ni àti gbọ́ ẹni tẹ́ fẹ́ fi joyè kò sí ń bẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ fi kí ni nítorí owó tẹ́ fẹ́ kó jẹ
allegedly bí aṣòfin Sharafadeen bí wọ́n ṣe sọ nínú ọ̀rọ̀ yẹn. Now ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa di kọ́ńkọ́, ó ti fẹ́ máa rí bákan lójú àwọn ènìyàn tó dẹ̀ yẹ kí ó gba ìfarabalẹ̀. I stand to be corrected. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ mọ so many things tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn ẹ mọ so many things tó ṣẹlẹ̀. Ẹ máa bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Nítorí ọ̀rọ̀ yìí ibi tó padà máa yọrí sí àti lè sọ. Kí Dr. Saheed Òṣùpá wá mẹ́nuba nǹkan kan ni pé àfi tó bá jẹ́ ọmọ àlè Ìbàdàn ibi tó Olúbàdàn bá ń lọ ni a gbọ́dọ̀ lọ. Ta ló ju Olúbàdàn lọ nínú olóyè? Ta ló ju Oníbàdàn lọ? Àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tínú àwọn èèyàn kan ò dùn mọ́. Ẹ mọ̀ pé eléyìí náà ó fara pẹ́ ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ nígbà náà wípé kí àwọn ènìyàn tí wọn kò bá ń ṣe Yorùbá wọn ò gbọ́dọ̀ wá sí ilẹ̀ Kóòtù Òjìrè. Báyìí lọ́kọ́ ṣe sọ, wọ́n ní ẹni tó bá ti yàtọ̀ sí Tinubu wọn ò lè wá sí ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn ń ṣe ọ̀rọ̀ yẹn túmọ̀ nǹkan tí olóyè Sunday Igboho mì ní pé tí àwọn ará òun, àwọn ẹ̀yà òun tí wọ́n bá lè gba Yorùbá láti wá sọ́dọ̀ wọn káwọn náà má wá. Nǹkan tí wọ́n mì nìyẹn kó tó di pé àwọn èèyàn sọ di mímọ̀ pé wọ́n ṣe máa sọ pé tó bá ń ṣiṣẹ́ fún èèyàn kan ò gbọ́dọ̀ wá sílẹ̀ Yorùbá. Nǹkan tí wọ́n mì kọ́ nìyẹn. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ọ̀rọ̀ yìí ó fara pẹ́ ohun tí King Dr. Saheed Òṣùpá sọ tó wá mú kí arákùnrin kan jáde, àwọn èèyàn kan jáde pé kí ló dé? Ẹ lè máa fọwọ́ lálẹ̀ fún àwọn ohun tó bá wọn àwọn làwọn lè ṣe. Èwo wá ni pé Olúbàdàn la fẹ́ tẹ̀lé. Tó Olúbàdàn ò bá tẹ̀lé ẹni tí ó wà lọ́kàn wa kí la fẹ́ ṣe sí? Ẹ lè máa sọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn kan fi yẹn bínú. Wọ́n fi bínú sí King Dr. Saheed Òṣùpá. Lótìtọ́ àti lódodo oníkálukú ló ní ẹ̀tọ́ sẹ́ni tó fẹ́ tẹ̀lé. Àti wípé ọ̀rọ̀ ètò òṣèlú ò lè sọ pé gbogbo èèyàn ló fẹ́ sọ pé kó tẹ̀lé èèyàn kan. King Dr. Saheed Òṣùpá sọ yẹn náà tó jẹ́ pé àwọn èèyàn sọ pé rárá má máa sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ mọ̀ pé iṣẹ́ orin, iṣẹ́ ọ̀rọ̀ sísọ ó lágbára púpọ̀ because àwọn kankan wà tó jẹ́ pé a ní láti farabalẹ̀ lórí àwọn tó ń ṣẹlẹ̀ yìí gangan. King Dr. Saheed Òṣùpá ẹlẹ́tọ̀ọ́ láti sọ ohun tó bá wù yín. Lótìtọ́ ọ̀rọ̀ yín lè bá àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ó lè má bá àwọn èèyàn kan lára mu. Nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn wọ́n ní tó bá kọ wájú sí yín kó tá, tó bá kọ wájú sí yín kó tá, tó bá kọ̀yìn sí yín kó tá, tó bá kọ̀yìn nìkan tí ó rárá ipa. Òun lọ̀rọ̀ ibi tí mo máa fi gùn nìyẹn. And lastly, Olúbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà bàbá kẹ́pẹ́ o. Àti mọ̀ yín kẹ́ tó dé ipò Olúbàdàn gẹ́gẹ́ bí olóṣèlú ńlá. Ṣé ẹ rí i pé àsìkò ti tó láti jáwọ́ nínú ọ̀rọ̀ ètò òṣèlú? Bẹ́ẹ̀ ni ọpọlọ yín, ìmọ̀ yín a sì nílò rẹ̀ nínú ètò òṣèlú nítorí pé ẹ̀yin náà ti gba àárín yẹn kọjá rí. Ẹ ti rìn ní ìlànà yẹn. Ṣùgbọ́n àwọn èèyàn kan ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bá yín rìn. Wọ́n mọ̀ wípé ẹ̀ ń gbé àwọn ìgbésẹ̀ kan tó fi hàn wípé ẹ̀ ti jáwọ́ pátápátá nínú ọ̀rọ̀ ètò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí Olúbàdàn, màá fẹ́ jẹ́ kẹ́ kó máa wòye. Èyí tẹ́ bá lè dá sí ẹ dá sí. Èyí tẹ́ bá dé lè dá sí ẹ kó ra gbójú. Nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n ti ń rí yín gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú. Bẹ́ẹ̀ ni Quintola ọmọọba Kúmákù Dànsákì a lè sọ pé kẹ́ fi taratara kúrò nínú ọ̀rọ̀ òṣèlú. Torí pé àwọn kankan wà tó jẹ́ pé ẹ sì lè fi tọ́ wọn sọ́nà lórí ọ̀rọ̀ òṣèlú but ẹ má jẹ́ kó wà obvious. Mo rí nínú comment section pé gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ti di olóṣèlú. Ṣàṣàánú wọn ni kò kí ń ṣe òṣèlú. Tí wọ́n bá tẹ̀ ń sọ ẹ jẹ́ ká gbà lápá kan pé bẹ́ẹ̀ ni lápá ibì kan àwọn ọba kan ò ń bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ òṣèlú. Ohun tí wọ́n gbé dání fún àwọn ará ìlú ni wọ́n ń ṣe. Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà kábíyèsí, màá fẹ́ jẹ́ kẹ́ ẹ wo àwọn ìgbésẹ̀ kan nípa ti ọ̀rọ̀ òṣèlú kí wọ́n má bàa ta epo sí aṣọ àlà yín. Kọ́ má bàa ṣe àwọn nǹkan tí yóò máa mú ìdọ̀tí wá bá Olúbàdàn. Mo mọ̀ wípé ẹ ní àwọn ìrírí yẹn nípa ti ètò òṣèlú. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ bá mi ṣe ní ọ̀nà tó jẹ́ wípé àwọn èèyàn á sọ débi wípé àgbà kí ń wà lọ́jà
kórí ọmọ tuntun wọ́ ni wọ́n yẹ fi ọ̀rọ̀ yìí náà ṣe ń pé ìgbà tó fẹ́ yíwọ́ ẹ̀dẹ̀ sí kíni ẹ̀ dìde ìrànlọ́wọ́. Ẹ má gbàgbé o pé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti Olúbàdàn wọ́n ti fi gbà kan ti now their relationship is still there, ìbáṣepọ̀ wọn ṣì wà níbẹ̀. Ẹni tó ń bọ̀ yìí náà aṣòfin Sharafadeen àwọn náà ṣe bẹ́ẹ̀, àwọn náà ní ìbáṣepọ̀ tó ń dánmọ́rán pẹ̀lú Olúbàdàn. Ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi lè yé o, ohun tí ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹni sọ nípa ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Abáramóore jẹ aláìmoore lòṣùpá. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀. Tá bá ní ká fojú wò lóòótọ́, ojú ọmọlúàbí, tá bá ní ká fojú ọmọlúàbí wò, ìwà abáramóore jẹ ìwà aláìmoore ni lóòótọ́ o. Tá bá ní ká fojú ọmọlúàbí wò. Ṣùgbọ́n ṣé ọmọlúàbí débi òṣèlú? Àwa tọbarin, àwa ti King Dr. Saheed Òṣùpá. Bíbélì sọ pé wádìí ohun gbogbo dájú, kó o di eléyìí tó ń jẹ́ òtítọ́ bẹ̀ kó o dì í mú. Ṣé rí bọ̀bọ̀ tí fídíò ẹ̀ ń display lókè yìí? Mo ti máa ń wá àwọn fídíò ẹ̀ tipẹ́. Irú ẹ̀dá tèmi rí tó jẹ́ ni pé ẹni tó fẹ́ máa jèrè ọ̀tún tó tún fẹ́ máa jèrè òsì, chameleon òun lè ní rí sí. Ẹ ní mọ bí tó fi sí. Tó bá jẹ́ pé Olúfimọ́ ló wà, jẹ́ ká mọ̀. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ wọn ọ̀gá ńlá ni, jẹ́ ká mọ̀. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ Alhaji Sule Alao Malaika ibẹ̀ ló wà, dúró síbẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń comment sí under fídíò tó ṣe nípa campaign tí ọba orin tí wọ́n lọ ṣe. Tẹ́ ló ń bẹ ẹnu àtẹ́lu ọba orin ní comment section. Ẹ máa wádìí ohun gbogbo dájú kẹ́ tó máa sọ̀rọ̀. Ìtàlẹ̀ rí rínú o. Fún ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tí rí fídíò tí ọba orin tí wọ́n ṣe after tí wọ́n lọ fún campaign táwọn èèyàn ń sọ̀rọ̀ tó ń já ranyin online. Mo máa attach fídíò yẹn nísìnyí. Ẹ jẹ́ ká jọ wò. Ẹ jẹ́ ká jọ fi etí ara wa ká fi jọ gbọ́ èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ nínú ẹ̀. Wọ́n gbé iṣẹ́ wà mo gba iṣẹ́ yẹn pẹ̀lú ọkọ̀ọ̀kan. Mo dé iléeṣẹ́ wọn lágbára ò ní lè ká. Mo wá rí iṣẹ́ yẹn bí iṣẹ́ àjùmọ̀ṣe. Àjọ̀dún tàbí kúnyàn òkọ́ làbí gbọ́bẹ̀ ó máa ṣe àṣà àbámọ̀ ló máa kẹ́yìn ọ̀rọ̀ wọn. Ẹ̀yà ayé wá ìdí lọ̀rọ̀ o. Ẹ̀tù máa ṣe ìdájọ́ iṣẹ́ sílé ìfẹ́ táwọn ní ṣe ní sílé kan. Wọ́n ta bá wọlé máa gba compensation ìbùkúndògbò ìbò wọn tún wá bá mọ́tò jẹ́. Wọ́n ta bá wọlé pé mo máa gba mọ́tò mi. Wọ́n tẹ́ sí mi nígbà tó ń bá Monday tó. Ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà lọ́jọ́ fún mi mọ́tò mi. Lẹ́yìn mọ́tò wọn ni wọ́n padà wá ṣiṣẹ́. Àtiṣẹ́ eléyìí àtiṣẹ́ tẹ́lẹ̀ yẹn. Mo fẹ́ sọ ọkọ̀ bọ̀ ṣẹ́ni kọ́ mọ ìyàn gbòòrò. Thank you. I have said it times without number that there is no smoke without fire. Tí o bá nídìí, obìnrin kì í jẹ́ ìkúmọ́lú. Tẹ́ ẹ bá rí tí Saheed Òṣùpá bá ń wọnú ẹnìkan, tó bá ń forin yàkàyàkà yálà ya ẹnìkan, dájúdájú ẹni yẹn ti gbé sàárà rẹ̀ kọjá mọ́ṣáláṣí ni. Ẹ má ṣì mí gbọ́. No one is perfect. You are not perfect. I'm not perfect. Saheed Òṣùpá is not perfect. Only God is perfect. Látàgbà tí Jàkí ọba orin tí wọ́n play fún Senator Sharafadeen Abiodun Ale ní Saheed Yemetu ní Ìbàdàn, ẹ mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lágbo òṣèlú gbogbo kìíní yẹn bó ṣe ń lọ. Even bọ̀bọ̀ idiot tí wọ́n ń pè ní stupid thinker yẹn, mo rí fídíò tóun náà ṣe. Bọ̀bọ̀ kan tó fi gbogbo ẹnu kọlà yẹn. Ẹ̀yin tẹ́ ẹ kọlẹ̀ ẹ má bínú o, ìyẹn ò ní làákàyè tiẹ̀ ni o. Torí tipẹ́tipẹ́ lèmi ti mọ̀ wípé kéèyàn ó yára láti gbọ́ but kó lọ́ra láti fèsì. Nísìnyí Saheed Òṣùpá ti wá fèsì. Aláyé ti sọ̀rọ̀. Ẹ mọ̀ pé stupid thinker alátẹnujẹ lòun. Èmi ò kí ń ṣe alátẹnujẹ. Èmi ò kí ń ṣe oníbàárà. Mẹ́gbà $1 lọ́wọ́ Saheed Òṣùpá rí. Èmi ò seek attention káàkiri. Èmi ń ṣe content tèmi normal ni. Ẹ dẹ̀ má gbàgbé láti bá mi follow page Jàkí Idán. Bàbá Suliya, ẹ gbé kinní yẹn wá. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó tún ti zẹ̀. Àgbo òṣèlú lọ́yọ̀ state. Wọ́n aláàdó máa soft. Agboolé bàbá rẹ̀ jẹ́ ni o. Èwo ni àfi tó bá jẹ́ ọmọ àlè Ìbàdàn. Ṣé bẹ́yìn gbowó iṣẹ́ ti yín ni? Tí wọ́n san deposit kẹ́ tó lọ bí tẹ́tí lọ kọrin ni. Èwo ló sì gan. Ṣé bẹ́ẹ̀ gba deposit? Nígbà tán tẹ̀dẹ̀ parí eré ṣe bẹ́ẹ̀ gba balance. Ẹ ṣe bí ṣe owó yín lẹ̀ ń ṣe. Èwo wá ní àlè òfò. Èwo ni pé àfi tó bá jẹ́ ọmọ àlè Ìbàdàn. Lọ bí tó Olúbàdàn lọ sótán. Olúbàdàn is a partisan politician. APC lolúbàdàn ṣe. Ṣé kí gbogbo wa tẹ́ ká wá sùn ká kọrí síbì kan náà ni? Ẹ lọ gbọ́ interview tí Balógun Olúbàdàn of Ìbàdàn land náà ṣe náà. Balógun is not in support of what Olúbàdàn is doing. So ẹ má láyé yín ẹ má bá wa sọ bẹ́ẹ̀ yẹn mọ́ o. Ọmọ Ìbàdàn ní làwa náà o. You are not more of a child than us. Orí náà fi ilẹ̀ fi rìn wá, orí làwa náà fi rìn wá. Ẹ̀yin gbowó iṣẹ́ yín ni náà. Ṣé má san deposit kẹ́ tó lọ? Àbọ̀fẹ́lẹ́ kó níṣẹ́ lọ ni? Ṣé fẹ́nu yín lẹ fi lọ ṣe nǹkan tẹ́ ṣe lọ́run ni? Ṣé bẹ́ẹ̀ gbowó ni? Ṣé bẹ́ẹ̀ gbowó ni? Èwo ló ṣì gan? Ẹlòmíì ò tiẹ̀ wá mọ ibi tí tó yẹ kó sọ̀rọ̀ sí. Ká tó fẹ́ mọ̀ tó pa àfitẹ́nìkan bá jọ máa lè. Ṣé bẹ́ẹ̀ gbowó iṣẹ́ ni? Ẹ gbowó iṣẹ́ yín ni náà.
kì í ṣe pé bóyá ẹni political will kankan anywhere fẹ̀lẹ́ bẹ̀lẹ́ fèsì lẹ́yìn náà ṣèbí Ṣèyí Mákindé náà fún yín mọ́tò rí tí Wàsíù Ọlátúbọ̀sún gbé fún yín ṣèbí picture rẹ̀ fly around ṣèbí anywhere bẹ̀lẹ́ fèsì lẹ́yìn ṣèbí ṣe owó tí yín lẹ́yìn ṣe èwo wá ní kí a máa sọ pé ẹni tó bá jọ máa lè ẹ kọrin tẹ́fẹ́ kọ́kẹ́ kú òǹbẹ̀ náà ìwọ lò sí gan ẹ lè kọrin tẹ́ kọ́kẹ́ kú òǹbẹ̀ ni bẹ́ẹ̀ ni kẹ́ sọ̀rọ̀ kí kó di wàhálà sílùú ni èwo ni kíní ẹ̀yin nìkan ni ẹ̀yin tó ṣe ta ló yàn yín ní spokesperson fún ọmọ Ìbàdàn ẹgbẹ́ wo lẹ́yìn wà ẹ kó sì dànù jẹ. fídíò tí King Dr. Saheed Òṣùpá ṣe fún gọ́vnà Ṣèyí Mákindé yẹn àwọn ò fẹ́ àwọn ò láìkí ẹ torí pé a nífẹ̀ẹ́ yín ni ó yẹ ká ti jáde fún yín láti jẹta yẹn báwo lẹ ṣe máa dictate fún wa pé ibi tó bá lọ ní káwa lọ ẹ̀yin ló kù tẹ́ máa dictate fáwa tá à ń gbé Ìbàdàn pé ibi tó bá lọ ní káwa lọ bẹ́ẹ̀ náà lẹ nífẹ̀ẹ́ ọba yín tó àwọn èèyàn tó ń pariwo bẹ́ẹ̀ náà wọ́n nífẹ̀ẹ́ ọba Rashidi Adéwọ̀lú tó fake love ni Ọbásanjọ́ ti sọ fún wọn pé kán má gbẹnu sí anything pa òṣèlú lọ́yọ̀ state they don't want to listen tẹ́ bá dẹ̀ gbé wa kọlù wọn àwa máa rí wọn fín o àwo gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pé ibi tó bá lọ ní àwo kó gbogbo yẹn jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ láwà mọ̀ ẹ gbé Ìbàdàn ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ Ìbàdàn ẹ kàn ń yọnu sí ẹ lè ní misunderstanding pẹ̀lú governor wetin concern us ẹ̀yin lẹ máa dictate fún wa pé ibi tó bá lọ ní káwa lọ bẹ́ẹ̀ náà lẹ nífẹ̀ẹ́ ọba yín tó ẹ mọ̀ tanra yín ìgbà tí wọ́n yọ wọ́n lórí oyè 2007 sẹ́ẹ̀sìn bẹ́ẹ̀ ni àti 2007 títí di bí 2019 tí wọ́n sì ń jáde páwọn fẹ́ ṣe gọ́vnà tí ó dé pé ẹ nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ṣe ń pariwo pé ẹ nífẹ̀ẹ́ wọn tó ibi tí gómìnà bá lọ ní kẹ́ lọ kí ló tí wọ́n ṣe wọlé gbogbo àwọn ọmọ tí wọ́n ń fà lẹ̀ láti gbà yẹn kí ló táwọn ọmọ wọn ò fi wọlé ẹ máa tanra yín wọ́n ní kọ́mọ́dà tó tẹ̀lú ẹ̀rọ kan fàgbà wọn wọlé àwọn ò ní sọ jù báyẹn lọ àwọn àmọ́ tó ń ṣiṣẹ́ lọ́yọ̀ state ẹ̀yin kọ́lẹ̀ máa dictate fún wa pé ibi tí ọba bá lọ ní kẹ́yìn lọ because of what because you have misunderstanding with each other àwa lẹ́wọ́ àkùlẹ̀ wọn máa dictate fáwa torí pé àwa gọ̀ ẹ ṣọ́ra yín o torí pé a nífẹ̀ẹ́ yín láàfi jáde fún yín láti jẹta ó yẹ kémi ti jáde fún yín láti jẹta because anybody tó bá ń ṣe dáadáa lọ́yọ̀ state we go talk governor ṣe dáadáa torí pé wọn ní bàbá sàlẹ̀ wọn fún yín láwọn owó tó yẹ kán fún yín lẹ́fí ń pariwo wọ́n pàwọn sórin wọ́n ṣe kí báyìí wọ́n ṣe ìgbàwò kán mọ náwó olùbásùbàsù kán mọ kó fábà yín kán mọ torí pé ẹ ṣọ́ra yín o. wọ́n lẹ́yìn followers Ṣèyí Mákindé wọn lè fẹ́ dírágì ọba orin Òṣùpá lórí orin tí wọ́n kọ ní campaign office lẹ́yìn ìgbà yẹn Saheed Òṣùpá jáde pé mọ́tò tí gọ́vnà fún òun ní 2022 àbí nǹkan ni ṣáà pàṣẹ gba mọ́tò yẹn pé iṣẹ́ ògùn òun ni kò ń ṣe gift gbogbo aládẹ mọ̀ pé Òṣùpá wà lára olórin tó pùṣì campaign engineer Ṣèyí Mákindé ká tó di gọ́vnà pé even personal car àwọn táwọn gbé nígbà yẹn pé wọ́n tún bàjẹ́ tí wọ́n ọ̀dẹ̀ fáwọn lówó ńgbà yẹn in the aim of ọkàn kan pé tá a bá ti wọlé gbogbo ẹ̀ ó dà but wọ́n débẹ̀ tán gbogbo alamọ olórin tó lọ gbé currency náà gbé kiri so wọ́n epo ẹ̀gúsí tí wọ́n ó di ẹni àìjírí ẹ ti understand so orin campaign wa ń fa wuyewuye pé wọ́n fẹ́ drag Òṣùpá ẹ má dán wò ẹ má dán wò iná ni o ẹ má tán pè ní fire in as much pé Sàràfà Àdínà àlẹ́ ẹ lọ́wọ́ last video mi mo drag wọn pé KPC má dán wọn láti fún wọn tíkẹ́ẹ̀tì pé wọ́n ṣe nǹkan kan kò mí pé kí kẹ wá lẹ jáde f'Òṣùpá kẹ mọ́ kọ̀ lẹ́tọ̀ọ́ wọ́n sọ pé wọ́n jẹ àwọn lówó bó ṣe táwọn ṣe wọn fáwọn lówó ẹ̀ tí date ẹ bọ́ síta kẹ́ dìvẹ́ǹdì yẹn kò sí pé ká máa sọ pé ẹ fẹ́ drag olórin ní Òṣùpá o gómìnà yín fẹ́ gbé èèyàn lẹ́ o ẹ fọgbọ́n sí o ṣe ẹ̀pọ̀ náà máa yẹ tí ìlẹ̀gbẹ́ tó stand by tó lè gbé yín wọlé tẹ́ ẹ bá tún lọ tọwọ́ bọ ná gbogbo ẹ̀ ó wò palẹ̀ so nǹkan tán sọ ń bẹ̀ ni pé àwọn ìpẹ́yẹ ẹ jẹ àwọn lówó ẹ̀ sanwó yẹn ni kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ dìvẹ́ǹdì àbí èwo ni blind followers ẹ kàn máa tẹ̀lé olóṣèlú ẹ̀ ní lọ́pọlọ ẹ̀ ní ronú àti tí ò jẹ́nu yín àti tó jẹ́nu yín náà ẹ sàmọ́ ronú ẹ sàmọ́ jáde ẹ̀ nílé jókòó kẹ́ ẹ̀ wò pé ṣé lóòótọ́ ni wọ́n jẹ ní lówó àwọn náà blow ẹ̀ ni yes now àwọn náà ò níṣẹ́ méjì náà wọ́n sọ wípé wọ́n fún àwọn lówó iṣẹ́ láti joy gbogbo time campaign yẹn nígbà táwọn wọlé tán wọn ọ̀dẹ̀ compensate wọn bu alágbèbá Yusufu ní olórin gómìnà wèrè ń wo wèrè ẹ ti gẹ́tì bẹ́ẹ̀ yẹn
let the government come out láti defend pé irọ́ ni àsàn with proof simple but ẹ bá lè fẹ́ wá fún Saheed Òṣùpá ẹ lè gbẹ́ kan tí ó tó sẹ́yìn lọ́yọ̀ state mọ́ ẹ ti jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. bàbá tó bá mú yàn wá ẹni ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa ẹ sọ pé wèrè ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa. ṣàrékèrèkè tán ló tẹ́lẹ̀ lẹ́tún gbédé ṣàrékèrèkè tán ló tẹ́lẹ̀ lẹ́tún gbédé wèrè ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa wọ́n bí ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa ta ló mú ẹ wá tó lókùn lọ́rùn ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa ta ló mú ẹ wá ṣàrékèrèkè tán ló tẹ́lẹ̀ lẹ́tún gbé wá àrékèrèkè tán ló tẹ́lẹ̀ lẹ́tún gbé wá o ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa. Ọ̀yọ́ má já kojú lẹ́rìn tí ń tọ́ni jẹ́ ó tọ̀ wájú tó fẹ́ mú ìwà ń bọ́ bẹ́ẹ̀. Ọ̀yọ́ má já kojú lẹ́rìn tí ń tọ́ni jẹ́ ó tọ́ni ní àkọ́kọ́ lẹ́ẹ̀kejì lọ bẹ́ẹ̀ tọ́ni ní àkọ́kọ́ lẹ́ẹ̀kejì àṣírí olókòwò tú sí wa ní kedere. Ọ̀yọ́ má já kojú lẹ́rìn tí ń tọ́ni jẹ́ Ọ̀yọ́ má já kojú kí ló jẹ́ 0.2 point jìbìtì níbo lẹ́ẹ̀kejì lọ́bẹ̀ bọ́tọ̀ ní ilé àkọ́kọ́ òṣèkejì lọ́bẹ̀ rí olókòwò tú sí wa ní kedere. tó bá mọ̀yàn wá ẹ má wọ́ọ̀rì ẹ tó bá wù kó mú wá ẹbí pé ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa wèrè wo ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa anybody tó bá wá ẹ̀jẹ̀ bá fẹ́ràn ẹni kó má tẹ̀lé àní tẹ̀lé ni ẹ sọ wípé ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa ta ló mú ẹ wá dùn. ibi tó ló gbàdọ̀ mú lọ sani àwọn rèé. Aṣíwájú Tinubu yìí bàlá ló. ibi tó ló gbàdọ̀ lọ lèmi lọ àbí bẹ́ẹ̀ kọ́. àwọn tó bá jẹ́ ọmọ alẹ́ Ìbàdàn ló ní lọ síbi tó ló gbàdọ̀ lọ. bí bàbá ìta lọ́jọ́ ló gbàdọ̀ lọ. nínú òṣèlú ta lọ́jọ́ ló gbàdọ̀ lọ. nínú olóyè ta lọ́jọ́ ló gbàdọ̀ lọ. àfi tó o bá jẹ́ ọmọ alẹ́ Ìbàdàn ló máa lọ sábà òun. mo ló ṣe mí rí òkì ṣe tí mo rò láròsọ wọn gbé iṣẹ́ wà mo gba iṣẹ́ yẹn pẹ̀lú ọkọ̀ọ̀kan mo dé iléeṣẹ́ wọn lágbára ò nílé ká mo wá rí iṣẹ́ yẹn bí iṣẹ́ àdùnmọ̀ṣe àṣọjú tá a fi ń kúnyàn òkọ là á fi ń gbọ́ bẹ́ẹ̀ ó máa ṣe àṣẹ àbámọ̀ ló máa kẹ́yìn ọ̀rọ̀ o èyí ayé wáyé dí ọ̀rọ̀ o ẹ̀dùn máa ṣe ìdájọ́ iṣẹ́ sílẹ̀ mẹ́ta wọn ní ṣe ní sílẹ̀ kan wọ́n ta bá wọlé máa gba compensation ìbùkúndògbò ìbò wọn tún wá bá mọ́tò jẹ́ wọ́n ta bá wọlé pé mo máa gba mọ́tò mi wọ́n dẹ́ sí mi nígbà tó ń gba mandate tó ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà lọ́jọ́ fún mi mọ́tò mi lẹ́yìn mọ́tò wọn ni wá padà wá ṣiṣẹ́ àtiṣẹ́ eléyìí àtiṣẹ́ tẹ́lẹ̀ yẹn kò fẹ́ sọ ọkọ̀ ọkọ̀ òṣèré pọ̀ mọ́ ìyàn burú thank you. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.